Kasala. Rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o. Kasala. Kasala o, kasala wàhálà. Kasala. Bálabàlà ló ń ṣe. Kasala. Wọ́n jọlẹ̀ pọ̀ bí búrẹ́dì àtẹ̀wà. Kasala. Ọ̀rọ̀ ara wọn yé ra wọn o. Kasala. Tó bá ti ríra wọn. Jesus! Jesus! Kí ló rí? Jesus! Ẹ bí ṣúgà àtẹ̀wà. Ṣé ṣáà mọ̀ pé pásítọ̀ Kasala láì ṣúgà ní ẹ̀wà? Ṣúgà àti ẹ̀wà dẹ̀ máa ń lọ gbé. Irọ́ ni wọ́n fẹ́ pa pásítọ̀ Kasala. Ṣé tó àpọ̀ fẹ́ pààyàn ṣé ẹ̀wà àti ṣúgà lọ fẹ́ fi pààyàn? Àbí o. Ok. Ilé ẹ̀kọ́ tuntun. Níbi dání. Àkókò mẹ́rin wọn tó bá pa pásítọ̀ Kasala. Ayé tó tó ayé àpamọ́ra. Bẹ́lẹ̀ tó lè láyé. Èlé ayé rẹ̀ bẹ́lẹ̀ o. Ayé mojú bá ọkùn. Ẹ bá para yín lọ. Ayé tó tó. Pásítọ̀ Kasala. Ìkúnlẹ̀ ní o. Tẹ́ bá ti gẹ́tọ̀ kẹ́ ẹ kú gbé. Ọ̀rọ̀ tó ń sọ yìí bẹ́ẹ̀ fẹ́ yé mi tí má ti jẹ́ tán kí n kú. Àmọ́ sọ fún yín pé tẹ́ bá ti gẹ́tọ̀ kẹ́ ẹ kú gbé ní sàrà yín, òkú ní sàrà yín. Ọ̀rọ̀ tó ń sọ yìí fẹ́ fi bẹ́ẹ̀ yé mi ṣe gbogbo oúnjẹ wá fún mi kí n jẹun ni kí wá ní pé kí n tún kú gbé nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àbí ẹ bù kọ́ sọ fún ẹ bù sọ fún. Àwòpàdé lẹ́sẹ̀ gẹ̀ẹ́sùn. Ẹ wẹ̀rẹ̀ sá. Tútù ẹ ti ṣí sílẹ̀ síbẹ̀ kẹ́ tó gbé wá. Ó tutù nìyẹn mọ̀. Ọlọ́run á dúró tì yẹn. À ń tọ́jú ọ̀gá ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ sà. Ọkọ mi ò jẹ́ oúnjẹ bá ń pè ya jẹ wá. Ń bá ń pè ya jẹ gbé wá. wọn. Ṣé kí n nu ẹnu pè wọ́n dàbí kí n lọ pè wọ́n wá? Gbé wọn láti bí kẹ́ má lọ plan lẹ́yìn. Ìyá jọ. Bàbá jọ ń pè yín ọ̀nà fẹ́ rí yín. Ìtúrọ̀sì ìyá àjọ. Ìtúrọ̀sì ìyá àjọ yẹn. Ẹ pẹ̀lẹ́. Ọmọ ìsọ English kan sì ni wọ́n fẹ́ kẹ́ bá mi túmọ̀ ẹ̀. Ó ní pé tí màá ti jẹ́ tán kí n kú gbé. Ìjẹ́ bí mo ṣe gbé nìyẹn. Mi ìgbé bẹ́ẹ̀ mo ní kẹ́gẹ́ là kẹ́gẹ́ kẹ́yè. Ìyá àjọ. Ọkàn mi sọ fún mi pé ẹ ti pọ́ìsì oúnjẹ mi. Kasala ẹ wàá mọ̀ mi láti jọ ẹ̀. Àṣẹ parí ìjà kò ti pé 3 days ẹni pé kí n máa jẹun. Kí ló yẹ wá ìtẹ́jẹ fún mi ní oúnjẹ yìí. Tọ́wọ́ ẹgbẹ́ kìí ṣe kí wọ́n pẹ́ ní àná ìtẹ́sọ̀. Kí lè fún mi ní oúnjẹ sí? Ó yẹ ẹ fi òògùn búra sí wípé oúnjẹ náà gbé fún mi yìí. Kò sí òògùn bẹ́ẹ̀. Látìgbà tá a ti mọ̀ra báíbù là máa ń sọ̀rọ̀ ń pa àsọ̀rọ̀ ògùn rí náà. Kó máa ṣe máa fògùn búra. Odidi ìyá àjọ kó máa fògùn búra. Ọlọ́run má jẹ́. Níbi tí a wà yìí, ní wákàtí àti ọ̀wọ̀ tí a wà yìí, ẹ̀mí mọ́ gbà yín láàyè láti fi òògùn búra. Ẹ fi òògùn búra sí. Kò jọ ẹ̀mí mímọ́ ni mo dìrọ̀ mọ́. Olúwa mi ò ní padà lẹ́yìn ẹ̀. Ẹ̀mí mímọ́ ìwọ ni màá máa pè ní gbogbo ìgbà. Ẹ̀mí mímọ́ lẹ dìrọ̀ mọ́. Ẹ̀mí mímọ́ lẹ dìrọ̀ mọ́. Ẹ̀mí mímọ́ lẹ dìrọ̀ mọ́. Ó yẹ wá fi ẹ̀mí mímọ́ yẹn búra pé tí ẹ bá fi òògùn sínú oúnjẹ yìí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi. Kò ṣeun tì ẹ pè é kí n gbọ́. Kò ṣeun tì. Pásítọ̀ Kasala ẹ̀mí mímọ́ yìí nìkan òun ni mo dìrọ̀ mọ́. Mi lè fi òògùn kóògùn búra. Oúnjẹ yìí. Ọ̀dàlẹ̀ ní ìwọ ọmọ yìí. Pásítọ̀ Kasala jẹ́ ọ̀dàlẹ̀ ní ọmọ yìí. Ẹ fìdí dádì. Màá sọ ní wọn. kí ló ń ṣe? Ooru. Ẹjọ́ kí ló tó jẹ́ pé ẹ̀wà àti àgbàdo dẹ́sẹ̀ ṣé ìdí pé ẹ̀ ń pàrọ̀ kò fún mi rẹ̀. Ṣé láìka àgbàdo àtẹ̀wá? Kí ló ń ṣe? Ẹ̀ńzù ṣé ìdí pé ẹ̀ ń pàrọ̀ kò sẹ́yẹ́ dà mí báyìí. Pé kí ni? Ẹ̀wà àti àgbàdo ó fẹ́ jàrókò. Mi ò fẹ́ bá àwọn ẹlẹ́yẹ sọ̀rọ̀. Ẹ láìkẹ́ kó ṣe pé ẹ̀ṣẹ̀ máa ń jàrò àtàgbàdo ńlẹ̀ mi náà ṣé kò dùn? Ẹ jẹ́ dáadáa ilé rẹ̀. Olórí burúkú lọmọ yìí ti fẹ́ pa mí ẹ̀wọ̀n tó tún gé mi jẹ lẹ́sẹ̀. Èmi. Ẹ̀jẹ̀ gé mọ́lẹ̀ tí lọ́mọ yìí báyìí ìbẹ̀rẹ̀ tí lọ́mọ yìí. Tó bá dìde. Ẹ jẹ́ kó dìde. Ẹ jẹ́ kó kúrò mi jàre kí ló ṣe é? Pásítọ̀ Kasala jẹun dáadáa.
Ibú ẹ̀sẹ̀ máa bá mi palẹ̀ mọ́ fẹ́ fún dáadáa tó ń bà kí ń tà ẹ̀ ó máa rí.